ó gbé tì bí onírà jẹ́ rí èṣù gbé Jésù sókè mọ̀mọ́ wí ó wúwo èṣù gbé yóò gbé èṣù ẹ̀ṣọ́ ni àyèyẹ lónìí àkórí ọ̀rọ̀ mi sí ọ òun náà ni èṣù dán Jésù ọ̀dàn o èṣù dán Jésù o nítorí alátakò Olódùmarè ni èṣù ṣe iṣẹ́ Jésù ni Ọlọ́run ṣùgbọ́n ọjà kò paradà ọ wá láwòrán ọ̀nìyàn kẹba yóò gbé láàrin èèyàn ọmọ ọ̀nìyàn torí ọ̀nẹ́bà ara ní padà ọ gbọ́dọ̀ mọ́sẹ̀ rẹ̀ sínú bàtà ọ̀nìkàrà padà òun ni Jésù ṣe o kọmọ wá láwòrán ọ̀nìyàn kí èṣù kó ti ṣalátakò Ọlọ́run bàbá tóní bẹ́ẹ̀ náà ní tí a síbi kò fẹ́ yá dàbò ọ̀nà Jésù Kristi olúwara lọ́ọ̀ tọ́ lóníwá ẹ̀rá kan níbi okùn fọ́jú ọkàn kan bá ń dé èṣù nìgan náà dẹ̀ yà sọ̀tọ̀ Ọlọ́run ni bàmírìn àwọn ránṣẹ́ Ọlọ́run ni ṣòránṣẹ́ Ọlọ́run o alátakò Ọlọ́run ni onímúdayé rú onímúdayé ọmọ ènìyàn láàmú kó bá lọ sínú Mátíù orí 4 lébẹ̀ kó ká látẹsẹ̀ òkèlè dé ẹsẹ̀ kẹsí wàá rí kété ọ̀nà kó gbà wọ́n fẹ́ mú dojú oṣẹ́ ìránṣẹ́ àti ìrèdí kí Jésù máa sínú ayé níbẹ̀ wọ́n fẹ́ mú dojú rẹ̀ dé kẹdàrú mọ́ lójú ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run torí pé kété kèṣù gbé mú nìní nípasẹ̀ mi Ọlọ́run èṣù borí rẹ̀ bíbélì gan náà wí bá nínú Jòhánù orí 4 orí 10 mọ̀tọ̀rọ̀ gáfárà ẹsẹ̀ 10 ihò lè ẹ̀yà bí kò ṣe láti jí láti pa àti láti parun olórí olè látòrandúran òun lè ṣù onínú jí ayọ̀ àlàáfíà òmìnira Ádámù àti Éfà òun jí lọlé jẹ́ ẹ̀mí kéèrèdí kan mú gbé òdàn wá sọ́dọ̀ Jésù gan wà á ó ná ọkàn ra rẹ̀ ṣé ẹ̀kan ní respect ni ẹ sọ ní yọ̀ọ̀dán o wọ́n bá sọ̀dọ̀ rẹ̀ èsù kùkù rẹ̀ ti ga tó amúlọ̀ o bóyá wà á gọ̀ bóyá wà á ṣubú sí lọ kèṣù ìṣẹ̀lẹ̀ òrèkóòrè òun lè yé ni òdán o kan bá ti ṣe ó ṣe kí Jésù kí n kọ́kọ́ mẹ́rùn bá ti Jésù ká ti yà sí tẹ̀ á ọ̀nìyàn ó ṣe dán òní kí Jésù kẹ́ẹ̀bá yóò gba àkóso ayé rẹ̀ àtúnṣe ìránṣẹ́ rẹ̀ àti kété ògbémúní ọ̀yá ṣe kó ọmọ ẹ̀dá kéèrèdí òdán rẹ̀ ó ṣe láti yẹ ojú rẹ̀ kó nínú ìlépa kó ayé ya ṣe kéèrèdí rẹ̀ ó ṣe láti tan ọkàn rẹ̀ kó nínú àkólé kan òfẹ́ bàbá rẹ̀ òfẹ́ àbá rẹ̀ òfẹ́ ojúlówó òfẹ́ wà mímọ́ ọ̀yá ṣe lébe èṣù wá láti jí láti pa àti láti pa ìran Jésù ni láti parun ó gbìyànjú láti ṣe léṣe ó gbìyànjú láti dàbàrú òṣìṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run o gẹ́gẹ́ bí orin mọ̀ọ́kọ ṣáájú ni ó gbé Jésù sókè lọ́tọ́ ó dán o ó gbé sórí ọ̀ṣàn ṣùgbọ́n ṣe rù ọmọdé o Sátánì rì mọ́ lẹ́yìn orẹ́yìn wí Jésù ló wúwo kẹ́ẹ̀ nínú Jésù kò mú wúwo òun náà ní ẹkún wọn náà ló ní kó gbà sínú ayé rẹ kó bá yóò wúwo kó o lọ èṣù kẹrù kẹ nínú rẹ kẹ a ọ èṣù kẹ a ọ lọ́rùn Jésù torí pé ọ̀rọ̀ Ọlọ́run
ìgbénu rẹ̀ ọ̀rọ̀ àbá rẹ̀ ìgbénu rẹ̀. Nǹkan mú wúwo náà ni pé ọ̀rọ̀ àkójẹ wúwo ni pé ògbọ́ràn sáṣẹ àbá rẹ̀ òun lu àkọ́kọ́ nínú ayé rẹ̀. Ó dẹ̀ mọ ọ̀wọ́ ikú ọ̀rọ̀ nì. Kárìbè lọ́rẹ̀ lónìí tó. Báwo lo ṣe wúwo tó? Báwo lo ṣe hóo tó? Báwo lo ṣe fẹ́lẹ́ tó? Ṣé wọ́n mọ̀ wí Sátánì lárékérekè? Ọ̀nà mẹ́ta ká gbúdán òun nìgbà. Báàlì ti ṣìdán òun ni o láti inú ọgbà Édẹ́nì. Ó dàbí lẹ́kṣọ́rà ara ní yunifásítì ni. Abúlé ẹ̀kọ́ gíga hàn. Sí ìdánwò. Kí lẹ́kṣọ́rà kan ìṣẹ̀ṣẹ̀ yá kọ ìbéèrè kankan kan ìṣẹ̀ṣẹ̀ yá kọ lónìí bá ká jẹun tuntun. Pàápàá kó bá jẹ́ pé ẹ̀kọ́ kan ti kọ́ látọdún bọ́dún. Inú ẹ̀kọ́ òun náà létí yá yọ òbéèrè kan tí yá yọ òbéèrè. Àrékérekè èṣù ọ̀nà mẹ́ta lígbé gbà kò yóò mú ọmọ ènìyàn torí òṣèdá ènìyàn ọmọ àṣírí ni òní mú lọ sínú ọgbà Édẹ́nì ìdánwò kó ṣe kù ọ́ ló bẹ̀rẹ̀ ni òun náà ní ti ṣe kété ẹ̀dá lónìí bá òun lọ amúrí nínú Jòhánù kínní orí kejì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún kọ́mọ sí fẹ́ràn ayé nítorí ọdún kan bá fẹ́ràn ayé yóò fẹ́ Ọlọ́run yé sí nínú rẹ̀ ékẹ́ nínú ayé yóò fẹ́ kó fẹ́ ojú ò fẹ́ kó fẹ́ ẹran ara àti ìgbéraga ayé ohun mẹ́ta ni lè súnmọ́ wí ọ̀nìyàn fẹ́ràn kan ranjú mọ́ ọ̀nà ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta là á fẹ́ gbà láti mú ọ balẹ̀ ṣùgbọ́n kó bá mọ ọ̀rọ̀ Ọlọ́run kó bá dẹ̀ dúró lórí ìlérí rẹ̀ àti àṣẹ kan papọ̀ ọ́ kò ẹ́ ká ọ̀rọ̀ nì lẹ́yìn ìgbà kan ti dàtúbí lè yí ni o ṣé o rí olùmúrìn àwọn àlò bójú àwọn dàtúbí àwọn ṣùgbọ́n àwọn lò wá kóra ọni ló jánu ẹ̀mí Ọlọ́run kò yí ọ̀nà ayé ọ̀nì kan dàtúbí wọ́n yóò mú wé ẹ̀mí ọ̀nìyàn ṣá torí náà kó kọ́kọ́ de àtúnbí kọ́kọ́ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí ìwà Jésù ìwà òdodo rẹ̀ kàn gbé ọ́ lẹ́yìn èyí ni wàá rí àkàrà Ọlọ́run wàá ṣòfẹ́ rẹ̀ kó bá ti gbọ́ràn nù kékeré náà lọ ya gbọ́ràn nílé ńlá àdèmó ire ọ̀fẹ́ ni àmùsí àkọ́ lágbára Ọlọ́run kété ìdán òkè èṣù á gbé aṣíwájú rẹ léèrè kó bá àbí lògbàkúgbà nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wàá ṣẹ́gun rẹ̀ torí Jésù ń wí bà lògbàkó títí á dẹ̀ kọjú sí àyàn ti kọ̀wé rẹ̀ ike ìsẹ̀yìn lẹ́yìn o torí pé wọ́n ti kọ̀wé rẹ̀ wí òfin Ọlọ́run nìkan ní ká sìn ọ̀rọ̀ rẹ̀ nìkan ní ká gbé lòkè àti pé kété ògo àti ayé Ọlọ́run gan léà ìwọ èṣù ọkàn ìyálò fún wọn gbàdé ẹni èṣù àrí ọmú o wọ́n bá gbọ́dọ̀ ká ọmọlé mọ̀rọ̀ Ọlọ́run wórí rẹ̀ òjò lórúkọ mi ọmọ àbálábí tán bẹ́ẹ̀ni wí ọdún kan ọmọ Ọlọ́run bá ti sọ dòmìnira yóò dòmìnira létọ̀ ẹ̀tọ́ ire o.